Brother Francis. Mo wà lè mú bọ̀ máa bá yín sìn máa bá yín bẹ̀. Ẹ fún mi like 30 minutes máa bá yín bẹ̀. Ọwọ́ agbára rẹ̀ láyé ní mi ò ríru ẹ̀. Jésù. Ajẹ́fẹ́ mi. Báwo lẹ ṣe mọ orúkọ mi sà? Àti pé báwo lẹ ṣe wọlé sà? Mo ní kí n wá kí ọ ní kó tọ́jọ́ mẹ́ta. Bọ́ mi mọ̀ yín rí sà, ẹ má bínú. Ṣe sùúrù. Àlejò kì í sábà tètè wáyàn wá tí ò bá nídìí. Ohun tí mo kàn wá mú fún ọ lónìí ó ṣe pàtàkì sí ọ. Mo sì fẹ́ kó o farabalẹ̀ láti gbọ́ ohun tí mo fẹ́ sọ fún ọ. Ẹ o tó bá jẹ́ pé àrò ògiri lẹ bá wọlé àbí ẹ̀rìn wọlé ni ẹ bá mi rè ẹ wá jẹun ráìsì rí àtọ̀pọ̀lọpọ̀ dòdò. Mo ní nínú ìwé ìtàn àkọsílẹ̀ gbogbo ìdílé àgbáyé pátá ló wà lọ́wọ́ mi. Ṣùgbọ́n mo mú tiẹ̀ wá fún ọ. Àwọn ìran rẹ wọ́n ti jẹ gbèsè. Wọ́n ti ṣe àṣemáṣe níwájú Olódùmarè. Mo rò wípé o ò mọ́rú gbèsè tó jẹ. Tó mú kémi ó máa wà níbi tí wọ́n ń jẹ oúnjẹ. Nítorí náà ẹ ò ní oore ọ̀fẹ́ sí ẹ̀bùn kankan tàbí ìbùkún kankan ní inú ayé yìí. Èrèdí nìyí tí òṣì, ìpọ́njú àti àìní fi darapọ̀ mọ́ ìdílé rẹ. Ni mo ní kí n wá sọ fún ọ pé gbèsè ńlá ń bẹ lọ́rùn rẹ àti ìdílé rẹ o. O sì gbọ́dọ̀ san torí tó o bá san yóò nira fún ọ àti lè débi ògo. Ẹ wo bísà ìtàn ìtẹ̀ka yẹn ẹ̀ka délẹ̀ tó bá jẹ́ pé ẹ̀ka ìtàn yẹn délẹ̀ ni àbí nínú novel ọwọ́ yín yẹn tó bá jẹ́ pé ẹ̀ka délẹ̀ torí pé novel ní tọwọ́ yín tèmi rí sí tó bá jẹ́ pé ẹ̀ka délẹ̀ ni ẹ mọ̀ pé wọ́n ti san gbèsè yẹn fún wa. Wọ́n ti san. Ta ló san? Báwo ló sì ṣe san? Jésù Kristi ni lórí igi àgbélébù nípasẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ló ti san. Ó ti san nínú ìwé Kólósè orí kejì ẹsẹ̀ 13 ibẹ̀ ni wọ́n ti san gbèsè yẹn fún wa. Ẹ fọ́ iṣẹ́ kìú. Mo ti mú fún lórí ilé ajé fẹ́ mi o. Ẹ ti mú ọ. A ti san. Ẹsẹ̀ kọ́lẹ̀ fi rìn wá. Atẹ́rígbadé o ọmọ aláyídáyídá òde ọ̀run ẹ̀ẹ̀kejì tí mo pè ọ́ rè àrà tó bá wù ọ́ lòun máa ń dà wo mo mọ̀ fẹ́ rán oníṣẹ́ kan ni o Atẹ́rígbadé ọmọ aláyídáyídá ń bọ́ ló wá ẹ̀ẹ̀kejì mo pè ọ́ Atẹ́rígbadé ọmọ aláyídáyídá òde ọ̀run o káàbọ̀ mo jẹ́rìí wo ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ o ẹnìkan tí ń fi Jésù lọ bá ń jọ báyìí kò sì gbọ́dọ̀ gba ìtàn ìgbé ayé bá ń jọ òfààyè ìgbà kó láṣeyọrí o lọ́jọ́ kìíní oṣù kẹta ọdún 1981 níyà Bánjọ ti fi ṣèbúra láàárín àwọn ẹgbẹ́ rẹ̀ ṣe rántí nígbà tó jí magí wípé tọ́mọ òun mọ̀ láṣeyọrí tó bá jẹ́ pé ń tòótọ́ òun lòún jí wò ó Bánjọ ti láṣeyọrí o wọ́n ti fún un níṣẹ́ wọ́n sì ti ṣetán àti gba dẹ́rẹ́fà fún un Tẹ́rígbadé èmi là ń wò Olufisun kí ló kọ́ ọ̀rọ̀ yìí wò ó mo fẹ́ ránṣẹ́ mi mo fẹ́ farabalẹ̀ ó dìde torí Bánjọ ò gbọ́dọ̀ mọ̀ wípé ẹnìkan ti san gbèsè náà o lórí igi àgbélébú ẹni tó sì ń fọ̀rọ̀ lọ yìí àwọn tí máa ń wàásù ìhìnrere Kristi ni o wò ó tí Bánjọ bá ti lè gbà wípé òun gba Jésù Olufisun ò ní lágbára lórí rẹ̀ mọ́ gbèsè tó jẹ wọ́n bá san yóò sì mẹ́ni tó san. Olufisun kò burú fi iṣẹ́ rẹ̀ fún mi
mo mọ̀ jẹ́rìí rẹ̀ wò ó tó o bá parí iṣẹ́ yìí tí Bánjọ ò bá ilé gba Jésù mo fi ipò kan kún ipò rẹ àti ntọ́ ọba fẹ́. Olufisun mo dé tán. mo jẹ́rìí rẹ̀ káre kò gbọ́dọ̀ gba Jésù o kò gbọ́dọ̀ gbà á. mo rí iṣẹ́ ẹgbà ọdún ẹ̀ náà ọ fún mi lé ọ fún mọ́tò ọ tún náà máa gba dọ́rọ́bà fún mi máa pariwo máa pariwo tí wọ́n ti máa celebrate máa fọ́ rárá wọ́n ti máa celebrate máa wọ orí gbogbo ẹ̀ máa jíṣẹ́ gbogbo ẹ̀ bóyá lọ máa jíṣẹ́ máa wọ orí rárá. Congratulations sir. ṣé gan ni sir ṣé gan. mo rí i pé inú yín really dùn gan sir. inú mi dùn inú mi ò ní dùn kẹ ẹ mọ tó ṣẹlẹ̀ ni for the past 5 years mi ò ríṣẹ́ ní ojú tẹ̀ka ríṣẹ́. Olúwa ṣeun Olúwa ṣeun sir ó kọ̀ for celebration sir. máa celebrate ẹ̀ pamọ́ ni. bẹ́ẹ̀ni sir ǹjẹ́ wá mọ̀ pé ìdùnnú yẹn ò bá wá pọ̀ dáadáa celebration yẹn ò bá pọ̀ tẹ́ bá lè fààyè fún Jésù sir. Theater.